Jésù. Àmín. Ayérayé agbé ọ̀gá yìí ológo gba ọpẹ́ wa. Àmín. Fún oore ọ̀fẹ́ ńlá Olúwa gba ìyìn wa. Àmín. Fún ìdásí fún ìpamọ́ Olúwa gba ọpẹ́ wa. Àmín. Adúpẹ́ níbi tẹ́ ti ń bá wa bọ̀ níbi tẹ́ bá wa níbi tẹ́ mú wa lọ lórí Ọlọ́run yẹn gba ọpẹ́ wa. Àmín. À ń lọ nínú ọ̀rọ̀ wa Olúwa máa bá wa lọ. Àmín. Gba àkóso. Àmín. Jésù Olúwa wa. Àmín. Mo kí wa pé a kú ọdún a kú ìyèdùn. She greets every one of us. Ní agbára Ọlọ́run a ó ṣe ọ̀pọ̀ ọdún láyé. May we experience more of this in Jesus' Gẹ́gẹ́ bí name. a ti mọ̀ yìí pé Just as we have known that, ìrìn àjò náà ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́. this journey is going gradually. Ó ti di ọjọ́ méjìdínlógójì lónìí. 38th day. Lágbára Ọlọ́run a ó ṣe àṣeyè. By God's grace, may we Ní triumph. agbára Ọlọ́run a ó ṣe àṣeyọrí. Àmín. A ò ní kú sọ́nà bí èéfín. Àmín. Lórúkọ Jésù Kristi Ọlọ́run ní fi eléyìí ṣe òpin nínú ayé wa. Àmín. A ó ṣọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lórí ilẹ̀ alààyè yìí. Àmín. Jésù Olúwa wa. Àmín. Ohun tá a ó fi bára wa sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ yìí. What we are going to talk to ourselves about Ó ní oúnjẹ alẹ́ Olúwa. is the Lord's Supper. Oúnjẹ alẹ́ Olúwa. The Lord's Supper. Oúnjẹ alẹ́ Olúwa ṣe pàtàkì fún onígbàgbọ́. This supper is very important in the life of the Gẹ́gẹ́ bí believer. ọmọlẹ́yìn Kristi. Just as a follower of Christ. Nítorí pé Because ó jẹ́ ohun kan pàtàkì tí Jésù Kristi pa á láṣẹ yìí pé this is something important ẹ that máa Christ has ṣe léyìí commanded ní ìrántí that we mi. should do in His remembrance. Ìwọ onígbàgbọ́ You as a believer, tó o bá ti ṣe ìrìbọmi that you have been baptized ká a dẹ̀ ti gbọ́wọ́lé ẹ èyí táwọn ènìyàn ń pè ní confirmation. and you have been confirmed, O ti lẹ́tọ̀ọ́ láti máa jẹ oúnjẹ alẹ́ Olúwa. you have the right to take the Lord's Supper. Kò gbọ́dọ̀ sí ohunkóhun tó gbọ́dọ̀ yẹ ẹ́. There shouldn't be anything that will make Níwọ̀n you ìgbà miss tí wọ́n it. bá ti sọ yìí pé Just as they have wọ́n ń said jẹ oúnjẹ alẹ́ Olúwa nílé ìsìn tó ń lọ. that they are taking the Lord's Supper in that O church you gbọ́dọ̀ are lè going, máa bá wọn jẹ. you must be able to take it with them. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, Just as a believer, ọkàn ẹ gbọ́dọ̀ mọ́ you must have a clean heart sí gbogbo ẹ̀dá alààyè. to every more, Nítorí pé o ò mú ẹni tó ń jẹ oúnjẹ alẹ́ Olúwa. because you don't know who is taking the Lord's Supper. O ò gbọ́dọ̀ bínú sí ẹnikẹ́ni. You must not be angry with anybody, Nítorí pé oúnjẹ alẹ́ Olúwa yẹn ló so gbogbo onígbàgbọ́ pọ̀. because the Lord's Supper has bring us together. Oúnjẹ alẹ́ Olúwa òun ló so gbogbo wa pọ̀. The Lord's Supper has Gẹ́gẹ́ unites bí us, ọmọ ilé kan náà. just as someone that lives in one Gẹ́gẹ́ bí household, ọmọ bàbá, gẹ́gẹ́ bí ọmọ ìyá. just as one family. Nítorí ìdí èyí, Because of this, gbogbo ìgbà tí ìpè bá ti wá anytime there is a call nínú ilé ìjọsìn tó ti ń jọ́sìn, in that house of God where o you gbọ́dọ̀ worship, máa make sure yìí pé o wà pẹ̀lú wọn. you must always obey. Báwo lo ṣe gbọ́dọ̀ wà pẹ̀lú wọn? How must you be with them? O ò gbọ́dọ̀ yín òdì. You must Bó not. o bá ń yín òdì, o ò lè jẹ́. If you keep malice, you won't be able to eat it. Bó o bá ń yín òdì, o ò lè jẹ oúnjẹ alẹ́ Olúwa. If you keep malice, you won't be able to take the Lord's Supper. Ọmọ Ọlọ́run ò ti gbọ́dọ̀ yín òdì. And a child of God must not keep malice. Kristi sọ fún wa pé bínú má ṣe ṣẹ̀. Christ said, "Be angry, but do not sin. Má jẹ́ kí oòrùn kó wọ̀ bá ìbínú rẹ. Do not allow the sun to meet." Mo rọ̀ wá, mo bẹ̀ wá. She beseech Tá a bá lọ us. sínú ìwé Matthew If we open our Bible to the book of Matthew, 26. Matthew chapter 26, Tá a bá bẹ̀rẹ̀ láti ẹ̀rí 26. we should A start. ó rí bí Jésù Kristi ṣe fún àwọn ọmọ rẹ̀ ní oúnjẹ jẹ. Matthew 26:26. Start from there. Òun fúnra ara rẹ̀, Christ ó himself, mú àkàrà, ó gbàdúrà sí i, ó bù ú, he took the bread, he prayed to it and shared ó it, fún wọn jẹ. gave it to every one of them. Nítorí ìdí èyí mo bẹ̀ wá, mo rọ̀ wá. Because of this, she beseeched Gẹ́gẹ́ bí us, ọmọlẹ́yìn Kristi, gẹ́gẹ́ bí onígbàgbọ́, just as a believer and a oúnjẹ follower alẹ́ of Olúwa Christ. ó ṣe pàtàkì. The Lord's Supper is very important. Ẹ̀mí ìrònú tòótọ́, The spirit èyí tó of máa kà wá yẹ that láti make us máa turn jẹ oúnjẹ around. alẹ́ Olúwa, Ọlọ́run á gbé wọ̀ wá. Amen, Jésù Olúwa wa. amen, amen, amen. Hallelujah. Iye. Hosanna.
Jésù lọ́jọ́ àánú yìí, kí àkókò tó kọjá, àwòlẹ̀ ní èkún wa. Olúwa mẹ́kún gbọ̀n wá, fi ẹ̀rù kún àyà wa, kí ọjọ́ ikú tó dé. Ìfẹ́ rẹ̀ lásìmí lé nílé wa lókè láwọ̀, bí ìfẹ́ náà ti tóbi tó. Olódùmarè àti Ọlọ́run ayérayé, ẹni tí kò kórìíra ohunkóhun tí ó dá, tí ó sì ń dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo àwọn tí ó ronúpìwàdà. Dá ọkàn títún sínú wa, kí o sì fúnni ní ìròbìnújẹ́ ọkàn, kí àwa tí ń pohùn réré ẹkún ẹ̀ṣẹ̀ wa bí ó ti yẹ, tí a sì ń jẹ́wọ́ òṣì wa, kí a lè ní ìmúkúrò ẹ̀ṣẹ̀ àti ìdáríjì tí ó pé lọ́wọ́ rẹ. Ọlọ́run àánú gbogbo, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, ẹni tí ó gbààwẹ̀ nítorí wa ní 40 ọ̀sán àti 40 òru, fún wa ní oore ọ̀fẹ́ láti gba irú àwẹ̀ bẹ́ẹ̀, kí a lè máa tẹ eré ara wa ba fún ẹ̀mí àti títí láé, kí àwa kí ó lè máa mú èrè tí ìwọ ti fi sí wa nínú ṣẹ, ní òdodo àti ní òtítọ́ ìwà mímọ́, fún ọlá òun ògo rẹ, ẹni tí ó wà tí ó sì ń jọba pẹ̀lú Baba àti ẹ̀mí mímọ́, Ọlọ́run kan, ayé àìnípẹ̀kun. Àmín. Olúwa, àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ, fi àánú gbọ́ àdúrà wa, kí o sì dá gbogbo àwọn tí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún ọ sí, àti àwọn tí ọkàn wọn fi sùn nítorí ẹ̀ṣẹ̀, kí a lè dáríjì wọ́n nínú àánú rẹ, nítorí Kristi Olúwa wa. Àmín. Ọlọ́run Olódùmarè, Baba aláàánú, ẹni tí ó ní ìyọ́nú sí gbogbo ènìyàn, tí kò sì kórìíra ohunkóhun tí ó ti dá, tí kò sì fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n kí kúkú yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ó sì yè. Ṣàánú kí o sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, tẹ́wọ́ gbà wá kí o sì tù wá nínú, àwa tí ó kún fún ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀. Tìrẹ ni láti máa ṣàánú nígbà gbogbo, tìrẹ nìkan ni láti máa dárí ẹ̀ṣẹ̀ jì ni. Nítorí náà, Olúwa rere, dá wa sí, dá àwa ènìyàn rẹ sí, tí ìwọ ti rà padà. Má ṣe bá ọmọ ọ̀dọ̀ rẹ ṣe ẹjọ́, àwa erùpẹ̀ lásán àti òtòṣì ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n dárí ìbínú rẹ kúrò lọ́dọ̀ àwa tí ó ń fi tinútinú jẹ́wọ́ òṣì wa, tí a sì ń ronúpìwàdà ẹ̀ṣẹ̀ wa tọkàntọkàn, kí o sì yára láti ràn wá lọ́wọ́ ní ayé yìí, kí a lè bá ọ gbé títí ní ayé tí ń bọ̀, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín.
ẹ máa wí tẹ̀lé wa. Yíwa padà Olúwa, bẹ́ẹ̀ ni àwa ó sì yí padà. Fi ojú rere rẹ wò wá Olúwa, fi ojú rere rẹ wò àwa ènìyàn rẹ tí ń fi ẹkún àti ààwẹ̀ àti àdúrà yí padà sí ọ, nítorí Ọlọ́run aláàánú ni ọ́. Ó kún fún ìyọ́nú àti ìpamọ́ra. Ó dá wa sí nígbà tí ó tọ́ fún wa láti jìyà, àti nínú ìbínú rẹ ó rántí àánú. Dá àwọn ènìyàn rẹ sí Olúwa rere, dá wa sí. Má ṣe jẹ́ kí ẹni ìní rẹ dààmú. Gbọ́ tiwa Olúwa, nítorí àánú rẹ tóbi, kí o sì wò wá gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àánú rẹ, nítorí ìjòyè àti ẹ̀bẹ̀ ọmọ rẹ olùbùkún Jésù Kristi Olúwa wa. Àmín. Gbàdúrà ẹ̀dùn ọkàn rẹ. Wí ní kẹ́lẹ́kẹ́lẹ́ fún ọba tí ó san fún ọ ní gbangba. Gbàdúrà sí ọba tó ní kó yẹ ẹnu rẹ gbòòrò, òun yóò sì kún. Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, fiyèsí àwọn ènìyàn rẹ tí wọ́n wólẹ̀ níwájú rẹ, àti àwọn tí ogbó, àìsàn tàbí àìlera kò jẹ́ kí wọ́n lè bá wa pé. Máa bójútó àwọn ọmọ ọwọ́, máa ṣe amọ̀nà àwọn ọ̀dọ́, máa ṣe òpó fún àwọn arúgbó, máa kì àwọn tí ẹ̀rù ń bà láyà. Ṣá àwọn ọ̀dọ́ tí ó túká kiri jọ, kí o sì mú àwọn tó ṣáko padà sínú agbo rẹ. Jẹ́ kí ojú rẹ kí ó máa bá àwọn tí ó rìn lójú omi lọ. Dáàbò bo àwọn opó, ṣe asà fún àwọn ọmọ aláìní baba. Dá àwọn tí a mú ní ìgbèkùn sílẹ̀, ṣe ìwòsàn àwọn aláìsàn. Ràn gbogbo àwọn tí ó wà nínú ìpọ́njú, àìní tàbí wàhálà lọ́wọ́. Rántí gbogbo àwọn tí ó ń fẹ́ wa fún rere, àti àwọn tí ó kórìíra wa pẹ̀lú, àti àwọn tí ó fẹ́ ká gbàdúrà fún wọn bí a kò tilẹ̀ ṣe aláìyẹ, àti àwọn tí a sì gbàgbé. Olúwa, má ṣàìrántí wọn, nítorí ìwọ ni olùrànlọ́wọ́ àwọn aláìní, olùgbàlà àwọn tí ó sọnù, ààbò fún àwọn aṣáko, àti oníṣègùn fún àwọn aláìsàn. Ìwọ tí ó mọ àìní olúkúlùkù ènìyàn, tí o sì ń gbọ́ àdúrà wọn. Má ṣàìfi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ìṣe ohun ìfẹ́ àánú rẹ àti ìfẹ́ rẹ àìlópin, nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run ti Baba, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti àwọn ènìyàn mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé, kí ó ṣojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára, kí àlàáfíà Ọlọ́run tó tayọ èrò gbogbo kó pa wá láyọ̀ àti ọkàn mọ́ láti òní lọ àti títí láéláé. Àmín, àmín, àmín. Hallelujah, hallelujah, hallelujah. Ìyè, ìyè, ìyè. Hosanna, Hosanna, Hosanna. Jẹ́ ilé dúró.